إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمد صلى الله عليه وسلم عبده ورسوله. نعم، خصنا الله بخير كتاب أنزل وأكرمنا بخير نبي أرسل وأتم علينا النعمة بأعظم دين شرع دين الإسلام. قال سبحانه وتعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. نعم، أشهد أن محمدا عبده ورسوله أدى الأمانة وبلغ الرسالة ونصح الأمة وجاهد في الله حق جهاده حتى تركنا على المحجة البيضاء على الطريقة الواضحة الغراح ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك، فمن يطع الله ورسوله فقد رشد ومن يعصيهما فلا يضر إلا نفسه ولا يضر الله شيئا، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. اللهم صل وسلم وبارك على هذا النبي الكريم وعلى آله وصحابته وأحينا اللهم على سنته وأمتنا على ملته واحشرنا في زمرته مع الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. أما بعد، أدوك فون أولون وبا أترى عليكم إكيولون عليكم إكيولون أوري تنجي أوري أجن جتا أترى فوق الله محمد صلى الله عليه وسلم ألون جكورينا باورا الليرة أما صحابة وقبا فون تي ti àtàwọn tó tún kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn sọ̀hábà tán pé ní tábì'ùnà àtàwọn tó tún tẹ̀lé àwọn náà tí wọ́n gba ìtẹ̀lé látara tiẹ̀ títí di ọjọ́ táyé òfin ní jáyé mọ́. ẹ̀rí láì nígbà alákòókò tọ́pìkì tí wọ́n fún mi náà ni wajibatuna nahwa shabab. kí ni àwọn ojúṣe wa sí àwọn ọ̀dọ́ wa? ká tó mọ àwọn ojúṣe wa sí àwọn ọ̀dọ́ wa, kí ni ìṣesí àwọn ọ̀dọ́ wa lénìí? halu shababina al-yawm. naam, níta ń pè ní ọ̀dọ́ marhalatun min marahil al-hayat al-insaniyya allati ta'ti ba'da al-marhalati at-tufula. ìpele kan ni nínú àwọn ìpele kan tá a gbọ́dọ̀ pass through, tá a gbọ́dọ̀ lò níṣẹ̀mí èèyàn jẹ́jẹ́ bí ọmọ ẹ̀dá èèyàn. àwọn ìpele ìkíní kejì kẹta, ìkánú àwọn àpele ni tó ń wà láàrin bẹ́ẹ̀. hadhihi al-marhala min akhtar al-marahil wa ahammiha. òun ló lágbára jù o, òun ló léwu jù, òun ló sì burú jù. téèyàn bá ṣì í lò kọ́lọ́n kó ṣàánú yàn ni. n tí ó padà ṣẹlẹ̀, nǹkan tó burú ni ó padà ṣẹlẹ̀. bal hiya marhalatu al-hayawiyya wal-intaj. ẹ̀rí stéèjì kan ni tí ó gbọ́dọ̀ máa lọ tí èèyàn ń lo gbogbo tó bá ní tí ó fi rí nǹkan kan tó dáa produce. tó li kulli shay'in idha ma tamma nuqsanun. tí nǹkan bá ti dé climax báyìí, law of diminishing returns ó máa setting náà ni. idha balaga al-insanu 40, téèyàn bá ti pé ọmọ 40 years, ẹ̀rí gbogbo nǹkan ó ń lọ ọlẹ̀ náà ni. ẹ̀rí gbogbo ẹ̀ ń lọ ọlẹ̀ náà ni. kíyàn tó wá tó àkókò yìí, ẹ̀rí òun ni àkókò tá à ń sọ yìí, à ń pè lákòókò ní marhalatu shabab. hiya al-marhala ad-dafiqa bil-hammas. gbogbo nǹkan tí yóò rọrùn láti ṣe ni ọ̀dọ́ ó rò pé òun lè ṣe. eléyìí dáa ẹ ká ṣe, eléyìí dáa ó léwu nù ó a ṣe, ẹ jẹ́ a ṣe báyìí. al-mutamayyiza bil-azm, determination pé tọ kíní yìí mo ṣe rò náà ni. mo lè gùnkè, mo lè sọ, mo lè gun kíní, mo lè bẹ́ bọ́lẹ̀ láti bẹ̀, òun náà ni. al-hafilat bin nashat,
ẹ̀rí èèyàn gbogbo kárìn kébékébé ẹ̀rí marhala yìí náà ni ìpele yìí náà ni innaha marhalatul quwwa bayna du'afayni ẹ̀rí ìpele mẹ́ta náà ni kálukú gẹ́gẹ́ bí Kùránì ṣe sọ fún wa ìpele mẹ́ta náà ni nígbà tá a kọ́kọ́ wà lọ́dọ̀ a lè dá nǹkan kan ṣe tá a bá fẹ́ gbé nǹkan wá ní pé tọ́ ọmọ wa fi ẹsẹ̀ wálé náà báyìí ni kẹ́ ẹ gbé báyìí ni kó gbà báyìí ni kó dúró sí a máa tábà fún tó bá yàgbẹ́ ẹ̀rí tó bá ti kó ń bẹ ìkọ́lẹ̀ àkọ́kọ́ nù láàrin méjì náà ni títí ọ̀dọ́ wa ó ti wá gbọ́n ó ti lè dá nǹkan ṣe ó ti lè sáré sọ̀hún sáré sí ẹ̀yìn tí ò sí nǹkan tí ó padà ṣe yàní da'afu tufula wa da'afu shaykhuha da'afu tufula ńgbà tá a wà kékeré tá a lè dá nǹkan ṣe tá a lẹ̀ àti ìgbà tá a bá dàgbà tán wa man nu'ammirhu nunakkisu fil khalq ẹ̀ńtẹ́mi ẹ̀ bá gùn dáadáa nù yín gbogbo nǹkan tí ń jẹ́ pé gbogbo àwọn pétọ̀ láti wo nǹkan láti sáré láti mú nǹkan láti ronú gbogbo ẹ̀ ń wálẹ̀ náà ni yóò wálẹ̀ náà ni so àkókò ọ̀lẹ ni ìgbà tá a wà ní tá a dàgbà àtàkókò tí a ti dàgbà tá a wà ní òkòlò tá a ń pè ní túfúlù naam ọlọ́run bá tí ọlọ́run ẹ̀ga ló sọ fún Al-Qur'an Karim ba'da a'udhu billahi minash shaitani rajim Allahu alladhi khalaqakum min da'fin thumma ja'ala min ba'di da'fin quwwa thumma ja'ala min ba'di quwwatin da'fa wa shayba yakhluqu ma yasha wa huwa al-'alimu al-qadir yani al-quwwa التي بين بعد الضعف الأول وقبل الضعف الثاني هي قوة الشباب ẹ̀rí ọlọ́run sọ pé tọ èmi ọlọ́run ni èmi mo dá yín láti bi ìkọ́lẹ̀ àkọ́kọ́ tẹ́ẹ̀lì dá nǹkan ṣe lẹ́yìn ìgbà tí ẹ kú òní stéèjì tẹ́ẹ̀lì dá nǹkan ṣe tí wọ́n pín báyìí ní kẹ́ ẹ gbà báyìí ní kẹ́ ẹ mú báyìí ní kẹ́ ẹ lò lẹ́yìn làwa tún wá fún yín àkókò tí ẹ wá lè dá nǹkan ṣe tẹ́ẹ̀lì lọ síwájú lọ sẹ́yìn lẹ́yìn ìgbà náà àkókò ọ̀lẹ tún padà nígbà náà lẹ́ẹ̀ máa wá wurun funfun bọ́lá ń ṣe nù tó bá wọn lòun ń ṣe ọlọ́run al-alimul qadir ọba tó mọ nǹkan tí kálukú ò mọ̀ ni ọba tó mọ ẹni tó dá ni ọba tó sì pé bùbù lọ́lọ́run ọba kò sí nǹkan tọ́lọ́run ọba ò lè ṣe naam min huna ya ikhwani kanat ahamiyatu hadhihi al-marhala pàtàkì àkókò àǹfààní tó ń bẹ fún àkókò yìí òun náà ni ahamiyatu tawjihiha wal inayatu biha ibo la fẹ́ darí ẹ̀ sí ó ti lè sáré ó ti lè fò ó ti lè ronú ó ti mọ consequence tó ń bá ṣe tí ò dáa hatta la tadillu tariq torí kó wá máa ṣìnà ní tó bá rí pé òun lágbára kó òun máa lọ jẹ̀ṣẹ́ òun lágbára kó òun máa lọ gbowó lẹ̀ òun lágbára kó òun máa lọ bá tìyàn jẹ́ òun lágbára kó máa wá fò káàkiri kó gbàgbé tọ́lọ́wọ́n bá ń kọ́ hatta la tatabaddad hadhihi tharwa alẹ́tì hiya aghla tharwat ẹ̀rí inú àwọn ọ̀rọ̀ tó lágbára jù tó tóbi jù tó lówó lórí jù náà ni àkókò ọ̀dọ́hùn láàfin gbọ́dọ̀ dákẹ́ tharwatul umam laysat fil madhkur fi batil ard ọ̀rọ̀ àwọn ìjọ kọ̀ọ̀kan kì í ṣe pé tí wọ́n ń rí nínú ilẹ̀ ni bí ẹ̀ ń gbà tá a wá gbẹ́lẹ̀ àrí limestone bí àrí gbogbo ẹ̀ ń bí òun kọ́ wala fil manshuri ala zahiriha faqat kì í ṣe pé tó wọ́n kọ́ lélá síbí wọ́n kọ́ kìíní síbí kọ́ sọ̀hún òun kọ́ laysat tharwatuha fi ma'adiniha gbogbo àwọn mineral resources tí wọ́n ń kókò ńlẹ̀lẹ̀ kọ́ wa laysat tharwatuha fi dhahabiha wa fiddatiha pé wọ́n ní gold àwọn ní silver tí wọ́n ń kó ẹ̀rí kódà kì í ṣe ma tamlikuhu min arsidatin fil bunuk àwọn owó ńláńlá tá a kó sí báńkì dollars pound sterlings àbí tiwa náà tí ò ṣe é kà mọ́ ẹ̀rí kì í ṣe pé òun ní ọrọ̀ o atharwatul haqiqiyya hiya al-insan ẹ̀rí ọrọ̀ tó jẹ́ ọrọ̀ pàtàkì ọrọ̀ gidi ojúlówó ọrọ̀ náà ni ọmọ anabi adama al-insanu huwa a'zamu tharwa èèyàn náà ni ọrọ̀ tó lágbára jù òun ló tóbi jù wa shabab humul unsurul aham li hadhihi tharwa al-insaniyya ọ̀dọ́ náà ni ẹ̀rí orígun kan tó ṣe gbòógì níbẹ̀ torí àgbàlagbà tí ó ti ń gbàgbé ń tọ́ kọ́ gan lẹ́ni ó wá sáré lẹ́ni ó wá ronú tó bá ronú díẹ̀ ló máa kù ẹ̀rí tó bá ronú sẹ́ díẹ̀ ẹ máa wá wo bìtẹ́ pé eléyìí ò bá mu ìrònú tẹ̀ rò yìí ti pẹ́ ó ti kọjá wali hadha idha ahbabt an ta'rifa mustaqbala ummatin tí yẹn bá fẹ́ mọ ọjọ́ wájú àwọn kan
ọjọ́ iwájú ìjọ kan fa'arif ma mawqi' shababiha minha ipò wo làwọn ọmọ ọ̀dọ́ wà ń bẹ̀ ipò wo lọ́dọ̀ ipa wo ló fẹ́ kó ń bẹ̀ má lẹ́dí yushkil shababa kí làwọn ọmọ kéékèèké àwọn ọ̀dọ́ òun kí ni wọ́n ń ṣe níbẹ̀ má lẹ́dí yahumuhum kí ló múmú láyà wọn ẹ béèrè ma masaluhumul uliya tani àwòkọ́ṣe tí wọ́n fẹ́ dàbí ẹ̀ tani ẹ rí ṣé bíi Messi tó ń gbá bọ́ọ̀lù ni àbí bí àwọn tí ọmọ tó ń kọrin tí ó ń gbó káàkiri hùn ṣóhun ni tó bá jẹ́ pé òun ni wàhálà dé ma ahadafuhum kí ni aims and objectives wọn kí ni wọ́n fẹ́ gan madha yasnaun iṣẹ́ wo ni wọ́n ń ṣe wa alama taduru umuruhum wa jalasatuhum wa nadawatuhum tó bá kóra àwọn jọ níbì kan tí wọ́n ń sọ̀rọ̀ kí ni wọ́n ń sọ ẹ lọ mọ̀ wa ma ahwajana nahnul muslimin kò sí nǹkan kan a ní bùkátà wa mùsùlùmí ila an na'rif dawra shababina ipa wo la fẹ́ káwọn ọ̀dọ́ náà kó wa na'rif ahmiyata hadhihi al-marhala ká mọ̀ pàtàkì àkókò yìí ká mọ̀ allati yas'alullah nasa anha khasatan fi yawm al-qiyamah Ọlọ́run ó bi wá léèrè yóò bi ọmọ dábàá léèrè nípa ìpele yìí báwo lẹ ṣe lò ó hinama tunsabul mawazin nígbà tí wọ́n gbé òṣùwọ̀n kalẹ̀ ẹ̀rí wọ́n gbé òṣùwọ̀n kalẹ̀ kó yẹ wá wọn ṣe yín tunsharu dawawin ní tí wọ́n kọ́ṣẹ́ kálukú sí tí wọ́n fọ̀n kábà yìí tá a máa wá wò yaqumu rabbul alamin bil hisab Ọlọ́run wàá dé lẹ́ni tí ó dájọ́ ń bẹ̀ hunaka as'ilatun ra'isiyya arba'a àwọn ìbéèrè mẹ́rin kan bẹ ìbéèrè ìpìlẹ̀ mẹ́rin kan tí wọ́n béèrè min hadhil as'ila nínú àwọn ìbéèrè yìí su'alani an hayatil insan ìbéèrè méjì ni wọ́n béèrè nípa ọjọ́ ìṣẹ̀mí ọmọ anabi adama wa umurihi wọ́n béèrè ọjọ́ orí ẹ̀ an umurihi amatan wọ́n béèrè gbogbo ọjọ́ orí ẹ̀ lápapọ̀ kí ló fi ṣe wa an shababi khassa àwọn anípẹ̀tọ̀ ọ̀dọ́ rẹ̀ gan kí ló lò ó sí ma tazalu qadama abdin yawm al-qiyamah hatta yus'ala an arba'a ẹrú ò ní ẹsẹ̀ taba ń rìn lọ agbẹ́sẹ̀ kínní ẹsẹ̀ kejì ẹsẹ̀ kínní ẹsẹ̀ kejì kò ní gbé kínní kó tó wá ní yóò gbé kejì tí wọ́n fi bí léèrè nǹkan mẹ́rin kan láti bí ṣe sọ fún wa nìyẹn an umrihi fima afna ọjọ́ orí ẹ̀ kí ló fi tán torí kò sí nǹkan tí ó ní bẹ̀rẹ̀ tí ò ní tán kí ló fi tán wa an shababihi fima abla ẹ̀rí ọ̀dọ́ rẹ̀ kí ló fi gbó nípẹ́tọ̀ kí ló dàgbà lórí man shaba ala shay'in ṣáàbà àlẹ́ ẹ̀ ń bá fi nǹkan kan tó pìtọ̀ ọ̀dọ́ tó fi ṣọ̀dọ́ òun náà ni ó hunrun funfun lé lórí ẹ̀rí wa an malihi min aina iktasaba owó rẹ̀ ń bolo tìrì wa fima anfaqa kí ló náà lé lórí wa an ilmihi madha amila fi kí ló ṣe pẹ̀lú mọ̀tòmọ̀ kí ló ṣe naam yus'alu an hadhihi al-marhala al-khassa wọ́n béèrè nípa marhala yìí ẹ̀rí ìpele yìí tá a lò láyé gbogbo èèyàn lò yìí an umrihi fima afna ọjọ́ orí ẹ̀ kí ló fi tán wa an shababi fima abla ọ̀dọ́ rẹ̀ náà kí ló fi gbó tíyàn bá ṣọ̀dọ́ ó tún bọ̀ ẹ̀rí a máa kú omi kan bọ́sibí kan latarkabuna tabaqan an tabaq nígbà míì wá inú yẹn ó dùn nígbà míì inú yẹn ó ní dùn ẹ máa kú ní pele kan bọ́sipele míì ni láti inú ìyá yín ẹ wáyé látàyé náà ẹ wà ní òpó lò ẹ tún padà dọ̀dọ́ látọ̀dọ́ náà ẹ tún padà di àgbàlagbà arúgbó kùjọ́kùjọ́ gbogbo yín náà kan lẹ́yìn kùjọ́kùjọ́ láti bẹ̀ náà ẹ tún bọ́ sínú sàárè náà ẹ tún máa ṣàṣe ìgbésí ayé míì títí tí kálukú fi wá dúró níwájú Ọlọ́run fún alhisab. hadhihi sanawat alhayya sanawatul quwwa alfayyada àwọn ọdún yìí ọdún ńláńlá yìí ọdún tí tẹ́ pé tá a bá yọ kó nù sẹ̀mí kálukú kò sí nǹkan mọ́ ẹ gbọ́ sanawatul azmi àwọn àkókò tá a nípinnu sanawatul hamas almutawaqqad nígbà tí nǹkan wa yóò ń jó lọ́kàn wa bí iná pé a fẹ́ ṣe náà ní tí yóò rànjú sí falyuhadhdhir kullu mri'in lis-su'ali jawaban kí kálukú yà pèsè ká múra èsì fún béèrè tí wọ́n padà bí kálukú wà léèrè hunaka man qada shababahu mundhu shasha'atihi fi ta'atillah ara wọn tó yẹ pé nígbà tí wọ́n ti bí wọn tí wọ́n ti dọ̀dọ́ náà ni wọ́n bẹ̀rẹ̀ sí lọ mọ́ṣáláṣí gbogbo dáwà náà ni wọ́n ń ṣe gbogbo ẹ̀ nítorí fi ràn ẹ̀sìn lọ́wọ́ náà ni wọ́n ń ṣe wọ́n gbọ́tọ̀ lọ́wọ́ bá waffaqahu Allahu fa'asha fi bi'atin salihah Ọlọ́run bá ṣàánú rẹ̀ ibi tó ti ń ṣẹ̀mí environment tó dáa ló ti ń ṣẹ̀mí falam ta'riful ma'siyah tariqaha ilayhi yani lam ta'riful ma'siyah tariqaha ilayhi gbogbo pa àṣìṣe ò tiẹ̀ ráyè dọ́dọ̀ tiẹ̀
lam yatawarrat fil kaba'ir gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yálà ẹ̀ṣẹ̀ ńláńlá kò ráyè lọ́dọ̀ tiẹ̀ lam yufarrit fi faridatin ọ̀rọ̀ àyàn tọ́lọ́run bá ní á ṣe kò ṣàṣe tó ń bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ní í ṣe fanasha'a fi ta'atillah ó wá dàgbà níbi tẹ̀lé tọ́lọ́run bá fakana mina sab'ati alladhina yudhilluhumullahu fi dhillihi yawma la dhilla illa dhilluhu ó wá abára ẹ̀ ní àárín àwọn méje kan tí ọlọ́run ó fi wọ́n sínú ìbòjì rẹ̀ lọ́jọ́ tí ò ní sí ìbòjì kankan àfi ìbòjì ọlọ́run bá lakin ya ikhwani laysa ma'na hadha iglaqul bab ala man tawarrata fil ma'asi kì í ṣe pé ẹni tó wá ń jẹ́ pétọ̀ ńgbà tó bẹ̀rẹ̀ ọtí ní mu ńgbà tó bẹ̀rẹ̀ igbó ní mu kì í ṣe pé wọ́n ti tilẹ̀kùn pétọ̀ wo ti irú ẹ̀ kọ́ là ń wí mọ́ fi fatrati min shababihi ní àkókò tó wà ní kékeré òun inzalaqa wa ghawa ó kọsẹ̀ ó sì ṣubú zallat bihil qadam ẹsẹ̀ gbára wọn ó ṣubú fataba tawba nasuha ẹ̀rí ó wá túbà ní tútúbà gúnugún yanni báàbù tawbati maftuh ilẹ̀kùn tútúbà ò ṣe ń tá a ti tì ọlọ́run ó gba tútúbà rẹ̀ wa min ahabbi nasi ila Allahi ta'ala ashab at-ta'ib inú tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí jùlọ àwọn èèyàn náà ni ọ̀dọ́ kan tó túbà tó mọ̀ pé tóun ṣe òdà tó dẹ̀ gbélé at-ta'ibu mina dhanbi kama la dhanba lah ẹni bá túbà ń bí ẹ̀ṣẹ̀ pẹ́ṣẹ̀ yóò da òun ò ṣe mọ́ bí ẹni tí ò ṣe rí náà ni laysa ghariban an yudhniba al-insan wa ya'si Allah kì í ṣe mọ̀ kì í ṣe pé kí wàá ní irú ẹ̀rí o ni pé kéèyàn kó ṣẹ lọ́hùn ẹ̀rí àbí kó dẹ́ṣẹ̀ kan innamal gharib an yastamri at-tariq al-ma'siyah wa dhunub pé kí wàá ní kò lè tó bẹ́ẹ̀ kí láti ṣe afọ olójú kan àwọn tó fọ́ mẹ́ta mẹ́ẹ̀ẹ́dógún kọ́ kí ni kí ló burú mbẹ́ ṣìnà ẹ̀ṣẹ̀ tó wà wájú Ọlọ́run kọjá ẹ̀ṣẹ̀ ṣìnà al-istimrar dhunub wal ma'asi aburú ni fala yarji ila rabbihi qari'an babahu kò ní lọ kanlẹ̀kùn Ọlọ́run pé Ọlọ́run mo dé o dákun ṣàánú mi nadiman mustaghfiran lẹ́ni tí ó kábàámọ̀ tí ó tọrọ àforíjì qailan ma qala abuhu adam wa ummuhu hawa rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin ẹ̀rí ẹni tí ó máa sọ ní bàbá ńlá wa ádámà sọ àtìyàwó rẹ̀ ìyá ńlá wa Hawa tí wọ́n ní pé Rabbana ìwọ Ọlọ́run ńgbà tí wọ́n ṣe tán tí ó jábọ́ mọ́ wọn lọ́wọ́ wọ́n ní Rabbana Ọlọ́run bá wa zalamna anfusana aṣàbòsí fẹ́mi ara wa wa in lam taghfir lana tó o bá lọ foríjì wa Ọlọ́run kó wa kẹ́ wa lanakunanna minal khasirin á wà nú àwọn afasẹ́gbèjò àwọn tó ṣòfò lálkìyàmà àwọn tí ó ṣe dáadáa náà gbé òun kọjá wájú Ọlọ́run bá irọ́ ni dáadáa kọ́ naam man lam yansha fi ta'atillah gbogbo ẹni tí ò bá dàgbà ẹ̀rí kó jẹ́ ni táàrí níbi tẹ̀lé tọ́lọ́wọ́n bá man lam yakun min hadha sinf ẹni tí ò bá sínú àwọn ìran tó yẹ pé láti bẹ̀rẹ̀ náà ló ti ń jọ́sìn fọlọ́hun láti bẹ̀rẹ̀ ló ti sáfẹ́ṣẹ̀ láti bẹ̀rẹ̀ ló ti dúró tọ́lọ́hun ha Qur'an Karim gbogbo àwọn wà tí ò dá ló jìnnà sí falyakun min as-sinfil akhar ẹ jẹ́ kó bọ́ sáwọn ìran kejì náà àwọn ìran kejì wo ni at-ta'ibin àwọn tí ó máa túbá inna Allaha yuhibbu tawabina wa yuhibbu mutatahhirin Ọlọ́run máa nífẹ̀ẹ́ gbogbo àwọn tí bá padà wá pé tí mo ṣe yìí ò dáa tí mo ṣe yìí ò dáa ẹni tí máa fẹ́ mọ́ra tí ó mọ́ kó ń bi ìwà èrí tí ó mọ́ kó ń bi ìwà ẹ̀ṣẹ̀ Ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo pátá ash-shababu ya ikhwani marhalatun hamma qisba ìpele kan ni tó ṣe pàtàkì ó dà gẹ́gẹ́ bíi kání ilẹ̀ tó green gbogbo àwọn nǹkan tó gbìn síbẹ̀ tó yọ dáadáa bó ṣe nínú min marahilil umuri nínú àwọn stages tí kálukú pass through nínú ìṣẹ̀mí ayé wa wali hadha torí ìdí eléyìí yajibu an nu'na biha a gbọ́dọ̀ dàyàkọ́ kámọ́ntà ń ṣe ń bẹ̀ wa hiya mas'uliyatul aljami' gbogbo wa ni o nígbà tá a rọ́dọ̀ kan tí wọ́n ń ṣe kí wọ́n mú gbótọ́ yìí tẹ́ ẹ̀ bá tètè lọ tẹ́ ẹ̀ ń ṣe yóò da ẹ má ṣe bẹ́ẹ̀ mọ ẹja ṣe báyìí ní kẹ́ ẹ ṣe kẹ́ ẹ fún wọn ní nǹkan tí wọ́n nídìí ní dáadáa kẹ́ ẹ dojú wọn kó ń bẹ̀ àwọn ni wọ́n ń bọ̀ wá kálé mọ́ yín lórí àwọn ni wọ́n bọ̀ wá jùkò fún yín gbogbo àwọn ọmọ tẹ́ ẹ rán dáadáa wọn ò ní jẹ́ wọn jókòó wọn ò ní jẹ́ kó fọkàn balẹ̀ mas'uliyatu shab nafsi ẹni ọmọ ọ̀dọ́ òun fúnra ẹ̀ gan òun náà ní responsibility kí ni madama baligan aqilan rashidan mukallafa lópin ìgbà tó bá ti jẹ́ pé tọ̀ ó ti ní làákàyè ó ti bàlágà ó ti lè ṣẹ̀ṣà pé tọ̀ eléyìí ló dá eléyìí ni ò dá ó ti dẹ̀ ń tà láǹkan bọ̀ lọ́rùn Ọlọ́run sọ pé tọ̀ kullu nafsin bima kasabat rahina nígbà tó jọmọ kọ ọmọdé kí ni ìwọ náà ó ṣàǹfààní fúnra ẹ̀ tó o bá ṣe dáadáa ohun tí kálukú bá ṣe náà ni ó gbà o
ẹ̀rìn tó bá ṣe kálukú náà ni òun láàmú sí. wa hiya mas'uliyatul usra yani abuhu wa man wa ummuhu aw waliyuhu. Responsibility ká tún wọn ṣeun ojúṣe bàbá àtìyá rẹ̀ nínà. Mas'uliyatuhuma qabla an yashib kó tó di pé ó bẹ̀rẹ̀ sí yọ ewu tọ́. Wa mas'uliyatuhuma ba'da an shabba an at-tawq tó náà bá ti mọ kó ti mọ tó dáa ó ti mọ tó dáa kò tí ì mọ dáadáa náà ló ṣe ń gbabi tí yóò dáhùn. Fala budda min ar-ri'aya wa at-tawjih a gbọ́dọ̀ máa sọ pé báyìí ló dáa báyìí ni ò dáa ìtò mú yẹn eléyìí ò bá mu. Naam Ànábì ní kullukum ra'in wa mas'ulun an ra'iyatihi al-imamu ra'in wa mas'ulun an ra'iyatihi war-rajulu ra'in fi ahlihi wa mas'ulun an ra'iyatihi wal-mar'atu ra'iyah fi bayti zawjiha wa mas'ulatun an ra'iyatiha. Ànábì ní gbogbo yín la dáran jẹ o gbogbo yín la dáran jẹ tá a sì bilére bẹ́ẹ̀ ṣe dáran yín jẹ sí ìmáàmù aṣáájú adaran jẹ ló jẹ́ fún gbogbo àwọn tó wà lọ́ndà rẹ̀ kódà ọkùnrin olórí ilé adaran jẹ ní fún gbogbo àwọn ará ilé rẹ̀. mas'ulun an ra'iyatihi á bilére báwo lè ṣe rí báyìí eléyìí ṣe gba báyìí tọ̀hún gba bí á bilére obìnrin náà adaran jẹ ní nílé ọkọ rẹ̀ wọ́n bilére pétọ ọkọ rẹ̀ nígbà tó kú òǹlé àwọn tó gbà láàyè kan wá jókòó máa wá gbọ́ orin kí ló dé tó ṣe bẹ́ẹ̀ kí ló dé tó jáde ìjákújá kí ló dé tó ṣe oborí kó tó kú òǹlé ńgbà tó kú òǹlé sínú kí ni wọ́n bilére àtàwọn ọmọ tí ó wà lọ́ndà rẹ̀ yẹ̀rì tawfirul al-matalib al-madiyya laysa huwa wahdahu al-matlub kì í ṣe pé ká kàn wá fún àwọn ọmọ wa ní owó ká fún wọn wá ṣe kára mọ́tò fún wọn ká fún wọn ní aṣọ tó dáa òun kọ́ lábẹ́rẹ́ lọ́wọ́ bàbá àtìyá àbí ẹni tí ń tọ́ ni bal qad yakunu fi hadha al-khatar aburú lè wà ń bẹ́ẹ̀ kó jẹ́ pé tọ̀ mọ́tò eré mọ́tò láàmà wá sáfà wọn mọ́ wọn àbí apartment wọn nìkan tí wọn ní máa gbé lọ́ndà wa kán lọ kọ́kọ́rọ́ rẹ̀ ní kọ́kọ́rọ́ mọ́tò ní ó lè jẹ́wu fáwọn ọmọ náà fa qad yakunu fi ita'i al-awlad ma yashtahuna min nafaqat wa fulus ibi ká fáwọn ọmọ lówó ká fún wọn ní gbogbo nǹkan fẹ́ wọn ó lè jẹ́ aburú fún wọn hinama la yuhsinuna tasarruf fiha tí wọn mọ bí wọn ṣe fẹ́ ṣe wá gbé mọ́tò ńláńlá wá gbé nìjọ tó ẹ̀yin táyé yín ẹ̀mí àwa wáyé wá jayé ni ẹ̀yin wáyé wá jìyà ni kọ́ ọmọ máa bíbẹ̀ fáwọn àbá tó ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ àwọn kan wáyé wá jẹun wá ṣoríire ni o irú àwa báyìí àwọn kan wáyé wá jìyà ni kódà ọmọ wọn ò ní fẹ́ gbọ́rú ẹ̀ al-khatar kull al-khatar wa sharr kull al-sharr aburú tó lágbára ni ewu ni káṣí tawfir al-matalib lahum gbogbo àwọn nǹkan tó owó al-madiyya àwọn nǹkan tí wọn náà ti báńkì àkáǹtì yẹ owó tiẹ̀ ló pọ̀ jù gbogbo àwọn tó kù lọ. inna shabab ya ikhwani afawa abu al-ata'iyya fi urjuzatihi wani inna shabab wal farag wal jidda mafsadatun lil mari ayya mafsadatin wani ẹ̀rọ dọ̀ ìgbà ọ̀dọ́ yìí àti ààyè kíyàn má tiẹ̀ gbogbo àwọn àkókò tí ò sí léèwé gẹ́gẹ́ bí àpẹẹrẹ àkókò tó fẹ́ dá wà ẹ̀rí wàlìjẹ́ gbogbo pétọ̀ eléyìí ló fẹ́ gbogbo tó ń fẹ́ òun ká provide ẹ̀ fáwọn ọmọ mafsadatun lil mar'i ayya mafsadatin kó bá wọn ni gbogbo bí nǹkan ṣe ń kó bá yàn tó ń bàjẹ́ náà ni máa jẹ́ ẹ̀rí lizalika kana min al-muhim wal-muhim jiddan an tumla faragu shabab gbogbo àwọn àkókò tí wọ́n sọ pé àwọn gbọ́lídé òun gbogbo àwọn àkókò tí wọ́n jókòó òun káṣe fi nǹkan kan síbẹ̀ ntẹ́ máa ṣe ní Kùránì lẹ́ẹ̀ máa ké àrọ̀bíyà lẹ́ẹ̀ máa kọ́ báyìí lẹ́ẹ̀ máa gbọ́ àwọn ahadith tànàbí Muhammad láà máa gbọ́ àmà tu wọn ha alimutun kò sí tí wọ́n ti kọ́ sí poem bẹ́ẹ̀ ní gbogbo àwọn ẹ̀kọ́ gbogbo ẹ̀ ti wà lákọọ́lẹ̀ tá a máa kọ́ wọn kò ní di pé tọ̀ àwọn ọmọ kéékèèké wọ́n lè má ti comprehend túmọ̀ ẹ̀ ní ìsìn ṣùgbọ́n ẹ̀kọ́ wọn náà tọ̀ gbogbo eléyìí ká gbìyànjú àti ṣe wala nufusuhum farigha ká má jẹ́ kí wọ́n wá máa wá ṣeré káàkiri gbá bọ́ọ̀lù káàkiri ká lo àkókò òun síbi tó dáa ká wá gbìyànjú láti gbogbo àwọn al-anshita shatta gbogbo àwọn exercises tó dáa ká provide fáwọn ọmọ yẹn thaqafiyya tarwihiyya wa diniyya irú tá à ń ṣe lọ́wọ́ yìí nísìn àwọn ọmọ òun náà wà níbi tó ń gbọ́ tá à ń sọ ẹja lọ síbi kan ká kàn lọ síbi ká ṣeré lọ bì kan tẹ́ bá ti ṣeré lọ bẹ̀ kí làwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ ń bì ká jókòó síbi kan tí ò ṣe àárín àwọn aráalé hayawiya wọn a tún bẹ̀rẹ̀ sínú wọn a tún dùn sí ẹja jókòó yà ìwọ sọ̀rọ̀ nípa Ànábì Muhammad fún wa kàn wá sọ kẹ́ fún wọn láǹfààní àti ṣe gbogbo ẹ̀ ya'ishuna laha wa ya'ishuna biha ẹ̀rí wọn máa wá láti wá di ara wọn ní gbàgbé lil asaf
najid mu'dham shababina ya'ishuna fi faragin kabir kálukú ẹ̀ ń gbà tá a ti wá di kí ni ẹja wá ilé wé time wa alwakt ẹ̀rí àkókò ni ẹlòmíì lò tó wọná sí àkókò lẹlòmíì lò tó wà lìjánná báwo ló ṣe ló tẹ òun ló ṣe pàtàkì jù àdẹ̀sọ́pọ̀ àkókò tí à ń pè ní àkókò ọ̀dọ́ yìí àkókò ńláńlá ni àkókò tó ṣe pàtàkì ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló kàn ń lo àkókò bí ó ṣe dá la yajidu min ahlihi min man yamla faraghahu bàbá rẹ̀ gan kò ráyè tiẹ̀ àǹtí rẹ̀ ò ráyè tiẹ̀ bàbá ẹ̀gbọ́n bàbá rẹ̀ gbogbo ìyá wọn ráyè tí ó wá bẹ̀rẹ̀ sí ṣe bó ṣe wù ú ó bẹ̀rẹ̀ sí ṣe bó ṣe wù ú la yajidu min mujtama'ihi ma yamla faraghahu kò rí nínú àwùjọ ẹni tí ó bá fíìlì àwọn àkókò tí ó ṣe nǹkan kan tí ó bá fi tí ó ṣàǹfààní sí faragun fil waqt wa faragun fil nafs ìrònú gan àyè wà níbi ẹ̀mí náà níbi ìrònú pé kí ló wá ń rò nísìn ìrò ọkàn mo ti parí exam kan fẹ́ bẹ̀rẹ̀ sí yóò ro tí ò dáa ẹ bá wá nǹkan tó dáa rò lákòókò òun ẹ bá wá nǹkan tó dáa wọ́n ti parí exam lóòótọ́ ẹ̀hẹ́n ṣó ti wá free náà nù ọ wá ń gbé mọ́tò lọ ọ̀nà pààyàn díẹ̀díẹ̀ ni ṣó wa mọ́tò rí tó bá tiẹ̀ wá rí ọjọ́ orí ńkọ́. shababuna al-awwalun ya ikhwani alladhina fatahu al-bilad wa hakamu al-ibad nasharu fiha al-ilm wal-iman. àwọn ọ̀dọ́ àkọ́kọ́ wọ́n gbìyànjú púpọ̀ ọ̀dọ́ àkọ́kọ́ sẹ́ wọ́n gbìyànjú àwọn náà ní gbogbo òlu tó padà dìlú islam lẹ́ni ìgbìyànjú wọn ni wọ́n jókòó hakamu al-bilad àwọn ọlọ́padà wá jẹ́ olórí àwọn òlu kéréje nasharu fiha al-ilm àmọ́ wa ìmọ̀ wọ́n bẹ̀ sí kọ́yàn lẹ́kọ̀ọ́ torí wọ́n ti kọ́ ní gbogbo àwọn àkókò tí àwọn òyìnbó rò pé kí la wá ń kọ́ wọ́n ṣe gbogbo ìgbìyànjú lójú ẹ̀ wal adl wal ihsan yàní gbogbo pé déédéé báyìí ló yẹ ká ṣiṣẹ́ dáadáa gbogbo ẹ̀ ni wọ́n fọ́ káàkiri alladhina hafidhul Qur'an wa naqaluhu ilayna àwọn ni wọ́n ha Qur'an Karim wọ́n ha ságbárí wọn agbárí wọn ni wọ́n ti wá ń kọ́ kalẹ̀ tó fi wá débi tó délé ní tí wá dọ́dọ̀ wa lẹ́ni wàhálà ìgbìyànjú kékeré kọ́ alladhina hafidhus sunnah wọ́n ha sunna sẹ́lá Muhammad wọ́n ha ságbárí wa naqaluha ilayna láṣẹ ní pẹ́tọ̀ Imam Bukhari Imam Muslim gbogbo wọn pátá gbogbo àwọn tí wọ́n kọ́ kalẹ̀ náà ni wọ́n gbé ságbárí alladhina talaqu ila ardillah wọ́n bọ́ ta káàkiri ní pẹ́tọ̀ ibi ní mọ̀ wá ẹja lọ bí ibi ní mọ̀ wá ẹja lọ bí nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa Imam Bukhari bó ṣe ìrìn àjò tó lágbára ni ẹ̀rí ó fẹsẹ̀ rìn míì ó gun bí àwọn èmi ní kẹ́tẹ́kẹ́tẹ́ ràkúnmí gbogbo ẹ̀ náà ni wọ́n gùn tó fi káàkiri tọ́lọ́n fi ṣe tó fi jàmá ìmọ̀ tó bẹ́ẹ̀ fún wọn àwọn ọ̀dọ́ ti wálé ní nǹkan míì là ń ṣe o nǹkan àwọn ọmọ míì wà nínú àwọn ọmọ tí à ń bí kalẹ̀ yìí tí Ọlọ́run bá ṣàánú tó pé n tó ń bẹ lára ẹ̀ ẹ̀rí ní quwwatu isti'ab kó gbọ́ kó dẹ̀ mọ̀ dáadáa kó dẹ̀ gbé sórí kékeré kọ́ ṣé báwọn alájẹ kó máa gbọ́ Pasuma gbogbo àwọn olórin káàkiri àwọn ló ń gbọ́ àwọn àbí ìgbà pé àwọn ni wọ́n kọ́ wọ́n á tún lo ohun bí ohun ẹ̀ fi sí hifzu kó máa ha Qur'an Karim kó ha dáadáa gbogbo àwọn tí wọ́n ha Qur'an tẹ́ bá délé Haúsá wọ́n pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ tí wọ́n ha bẹ́ẹ̀ àwọn ọmọ tí wọ́n ń kọrin kórin nísìnyí àwọn tí ò kọrin kórin tí wọ́n kọrin àwọn kan wọ́n ti fi nǹkan mí sí Muhammadu lẹ́ni tó lọ ń rán ṣé Islam ò ju báwọn lọ ni Islam ti tayọ Muhammadu lẹ́ni tó lọ ń rán ta ni ò mọ̀ bẹ́ẹ̀ ta ni ò mọ̀ bẹ́ẹ̀ kóhun lọ́wọ́ bá rán náà àwọn tí wọ́n kọ Qur'an Karim kalẹ̀ ẹ̀rí wọ́n jáde àwọn ọ̀dọ́ náà ni wọ́n al-mushaf fi yadin wa sayf fi yadin Qur'an Karim wà lọ́wọ́ ọ̀tún báyìí ìdà tí wọ́n fi jà ó wà lọ́wọ́ òsì la yabghuna ila ridha Allah wọn nídìí kankan ju pé wọ́n fẹ́ rí ọ̀nà Ọlọ́run bá lọ wa nashril Islam wa ila'i kalimatillah ẹ̀rí wọ́n fẹ́ fọ́ Islam káàkiri ni wọ́n fẹ́ pẹ́jẹ́pẹ́tọ̀ gbólóhùn Ọlọ́run náà ni ó lékè ni kana indahum mathalun uliya wọ́n rẹ́ ni wọ́n níbi tí wọ́n ń fojú sùn àpèjúwe tó ga ju àpèjúwe lọ ó ń bẹ wájú wọn kanat lahum ahdafun kabira ta'ishu fihim wa ya'ishuna fiha aljanna náà ni wọ́n wá káàkiri ẹ̀rí wọ́n wá káàkiri inna sil'ata Allahi ghaliya ọjà tó lọ́n fẹ́ tàfé mi àti yín ó máa ọjà tó lágbára mà ní ọjà tó lágbára lọ́n fẹ́ tàfé mi àti yín gbogbo sùúrù wa láfìrà gbogbo kágbà tó lọ́n fẹ́ òun láfìrà o ẹ̀rí huffati nar bil makari huffati nar bil maladhat tá a fi rọ kiri káàná nǹkan tó dùn la fi rọ kiri káàná èèyàn máa jẹ́ lọ ní ìyàwó níyàwó gbogbo eléyìí amutí káṣí gbogbo ẹ̀ yóò rò pé òun gbádùn ni yóò kàn wọnú náà bẹ́ẹ̀ street ni
ṣùgbọ́n àlìjánnà ẹ gbàwẹ̀ báyìí ẹ ṣe báyìí ẹ ní parọ́ ẹ tún tẹ̀yàn ṣe ẹ dúró tọ́lọ́run ba lẹ́ẹ̀ máa ṣe lọ pé eléyìí máa lágbára lẹ́ẹ̀ bara inú àlìjánnà tọ́ gbogbo eléyìí náà ni àwọn tí à ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí àwọn ọ̀dọ́ yìí lam yakun hammuhum shahawat wala hammuhum almar'a wala kì í ṣe pé ní tó fi sọ́kàn tó fi ń ṣe tọ́lọ́run ba ni pé wọ́n fẹ́ gbowó kan ni àbí wọ́n fi gbọ́ àwọn yòròyòrò ayé òun pé èmi náà fẹ́ báyìí ni àbóbìnrin kan mo fẹ́ ni àìmọye shabab nísìn à ń lọ síbi àwọn halakọ́ọ̀tì zikiri torí àti lọ múyàwó ń bẹ́ẹ̀ ẹ wo hadaf kí n lè rẹ́ntì fẹ́fẹ́ náà ni hadaf yẹn ò dáa ẹ̀rí tó bá tiẹ̀ wá padà wá wáyé bẹ́ẹ̀ ìyẹn yóò padà bọ́ sí abẹ́ẹ̀ ni alhadaf tó yẹ kó wà lọ́kàn wa táwa fi rẹ́ pé a fẹ́ jọ́sìn fọlọ́wọn bá ni tọ́lọ́mùbá kádàrá kó ríyàwó ń bẹ́ẹ̀ fábíyà wa ní ìmà tí ò bá sí ń bẹ́ẹ̀ ó wà ń bòmí náà nahnu nuridu shab alqawiyya fi jismihi alqawiyya fi ru'ihi alqawiyya fi tafkirihi alqawiyya fi imanihi alqawiyya fi azmihi alqawiyya fi sulukihi níta ń fẹ́ lọ́dọ̀ àwọn ọ̀dọ́ ni pé kí ẹ pé tọ ẹni tó lágbára nínú ara rẹ̀ kó má jà láàárẹ̀ tó máa ń gbé nǹkan táwọn ẹgbẹ́ ẹ̀ bá ń gbé nǹkan òun náà lè gbé dáadáa ẹni tí ẹ pé tọ nínú ọkàn ẹ̀mí agbára ń bẹ ń bẹ kí lè da máa gbẹnu sí báyìí títí àfi tí n bá rí jẹ ẹ̀rí àfi tí n bá rí jẹ tí n bá rí mú alqawiyyu fi tafkirihi ìrònú ẹ̀ náà gbọ́dọ̀ lágbára ń bí ìrònú alqawiyyu fi imanihi níbi ìgbàgbọ́ yẹn náà ó gbọ́dọ̀ jẹ́ nìkan tó lágbára ẹ̀rí al-imanu fi alqawiyyu fi suluki ìwà ẹ̀ gbọ́dọ̀ dà bí mi ṣe máa ṣe náà ni kódà kí gbogbo yín sọ pé bẹ́ẹ̀ kọ́ tọ́lọ́mùbá ti fẹ́ òun náà ní í ṣe lihadha yajibu an tatahawan al-ajiza kullaha gbogbo àwọn nǹkan àwọn tí wọ́n máa tọ́ ọ̀dọ́ àti ilé ni àti ilé ìwé ni àti àwọn tó ń bá wa àwọn tó ń dánilẹ́kọ̀ọ́ ni ọwọ́ gbọ́dọ̀ papọ̀ wọ́n gbọ́dọ̀ ran wọn lọ́wọ́ láti fi ala husni ri'ayatihim wa tawjihihim ká lè tọ́ wọn dáadáa ká lè rè wọn dáadáa nuwajjihi shab hatta yusbiha mathalan hayyan òun náà pé ṣiṣẹ́ bíi lágbájá ọdún mẹ́wàá ló ha Kùránì Kẹ́rímù tán nígbà tó dọdún mẹ́ẹ̀ẹ́dógún báyìí ó tún ti há àwọn kutubu sita ó ti há tán ó tún ti bẹ̀rẹ̀ 20 ó ti há àwọn mutun al-ilmiyya ó ti há gbogbo ẹ̀ tán ó wà ní àwọn tó há ọmọ wa nàka sí i wa yusbihu musliman haqiqiyan yóò jẹ́ mùsùlùmí pàápàá mùsùlùmí gidi jadiran an yantasibu ila dinihi wa an yantasibu ila ummatihi hadha huwa shabu an-nafi ẹni tó bá rí bẹ́ẹ̀ nú àwọn ọ̀dọ́ lẹ́ni tó ṣàǹfààní pé a máa wá fi ti sí ẹ̀sìn ẹ̀ pé ẹ̀rí lágbájá báyìí ni kódà course tí gbogbo àwọn tó kù ń ṣe wọ́n ń ṣe medicine wọ́n ń ṣe wẹ̀ òun mọ̀ ó tún fẹ̀sìn kún ó há Kùránì Kẹ́rímù pẹ̀lú bóyá jẹ́ doctor medical doctor ẹ̀rí engineer ni kutubu sita ń bẹ lórí ẹ̀ lẹ́yìn Kùránì tó kà mùsùlùmí sì ni Allahu Akbar oríire ni fún wa hadha hiya tharwa allati nuriduha inta fẹ́ ọ̀rọ̀ tá fẹ́ náà ni ihun inna nuridu shab alladhi yuti amra rabbih walau qaddama fi sabili dhalika damahu wa raqabatahu kama tamathala dhalika fi Ismail ibn Ibrahim hina qala lahu abuhu ba'da an balagha ma'ahu sa'ya wa asbaha yurja minhu ya bunayya inni ara fil manami anni asbahuk fanzur madha tara inta fẹ́ en tí ó dàbí anabi wa Ibrahim anabi wa Ismail ni ọ̀dọ́ kan tí ó tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ba àṣẹ Ọlọ́run tí ó tẹ̀lé kódà tó bá débi pé kó gbé ọrùn rẹ̀ kalẹ̀ pé ọrùn mi torí tọ́lọ́run ba ẹgẹ́ gẹ́gẹ́ bá anabi Ismail ṣe Ismail ọmọ Ibrahim nígbà tí a bá sọ fún pé tọ̀ àkókò tó ti dẹ́ni tá à ń ránṣẹ́ tó tójú bọ́ pé àrùn ya lọ báyìí tí bàbá yóò máa ṣàǹfààní fún ó ní pé tọ̀ bàbá wa sọ fún ọmọ yẹn pé ya bunayya ọmọ mi inni ara fil manami anni asbahuk mo rí lójú oorun pé mo ń dú ọ fọlọ́run mo fi ọ̀bẹ sí Ọlọ́run mo wá bẹ̀ sí dú ọ báyìí fanzuru madha tara kí ló rí sí famadha qala alwalad albar li abihi wal amru yata'allaqu bi unuqihi wa hayatihi ọ̀rọ̀ tá ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú gbèsè ayé ẹ̀ ni kí ló wá dá lóhùn ó ní qala ya abati if'al ma tu'mar satajiduni insha Allah mina sabirin bàbá mi máa tí wọ́n ní o ṣeun continue ṣáṣe ó bá mi lẹ́ni tí ó ṣe sùúrù fún ọ irú ọ̀dọ́ tá ń wá nù bẹ́ẹ̀ni nuridu ashab annaki alhanun albar bi usratihi atawaki fi akhdhihi bi ta'alimi kitabihi ọ̀dọ́ tí ó mọ kànàgànà tó láàánú àwọn ará ilé rẹ̀ ẹ̀rí ó dẹ̀ pinnu pé òun ó máa kọ́yàn lẹ́sìn
kama tamathala dhalika fi Yahya ibn Zakariya ẹgẹ́ bí anabi Yahya ti sọ pé alladhi qala Allahu ta'ala fihi Ọlọ́run sọ pa rẹ̀ pé ya Yahya khudhil kitaba bi quwwatin wa ataynahu al-hukma sabiyya wa hanana min ladunna wa zakatan wa kana taqiyan wa barran bi walidayhi wa lam yakun jabbaran asiyan. Ọlọ́run ní ya Yahya qulna ya Yahya ani ya wa Yahya khudhil kitaba bi quwwatin tírà ta fún gbàmú dáadáa àwa la fún Yahya ní ọgbọ́n afún ní òye afún ní ọgbọ́n àti dájọ́ ní kékeré láti fún hanana min ladunna ajẹ́ ọjọ́ máa láàánú látọ̀dọ̀ àwọn Ọlọ́wọ́n bá ní a sì jẹ́ kó jẹ́ pétọ̀ ó jẹ́ bí àfọ̀mọ́ ló jẹ́ fáwọn bàbá àti ìyá tó bí ẹ̀rí àwa jẹ́ ó jẹ́ olójú àánú ọmọ dáadáa ọmọ rẹ̀ kì í ṣe ọmọ pétọ̀ yẹn kí wá ní kí lẹ́ ṣe kì í sì ṣe lẹ́ṣẹ̀. nuridu shaba alladhi yasta'li ala shahawat yata'affafu anil haram يرفض المعصية بدافع ذاتي من ضميره وخوف من الله تعالى كما تمثل ذلك في يوسف ابن يعقوب الذي سعت إليه معصية ولم يسع إليها ولكنه أبى واستعصم وقال لسيدته ومالكة أمره وقد راودته عن نفسه بعد أن غلقت الأبواب ماذا قال وهيأت الأسباب وقالت هيت لك هنالك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون. ẹni tá ń fẹ́ irú àwọn ọ̀dọ́ tá ń fẹ́ náà ni ọ̀dọ́ kan tí ó ní kápá lórí gbogbo tó ń fẹ́ yòròyòrò pétọ́ ọmọ yìí mo fẹ́ kíní kan tí ẹ̀kọ́ ìyàwó níyàwó tí ó lè ka ojú rẹ̀ lẹ̀ pé irọ́ o ó ti ọ̀tún wá fẹ́ ṣe ó jẹ́ pé ìyàwó ẹni tó ṣe dáadáa sí ọ ọ̀dọ́ tí ó yẹ fún haramu là ń fẹ́ ẹni tí yóò ní tí pétọ̀ tó bá ti gbé ẹ̀ṣẹ̀ wá bá yóò kẹ̀yìn sí ni tẹ̀lé gbogbo tí ọkàn ń fẹ́ tẹ̀mí ń fẹ́ hun ẹni tó yòrò náà ni tó dáa ní pé gbogbo náà lẹ̀mí ń fẹ́ yóò jìnnà sí yóò sì bẹ̀rù Ọlọ́run bá gẹ́gẹ́ bí anabi Yusuf ṣe Yusuf ọmọ Yakub anabi Yusuf ti ṣe tí àṣìṣe wá rìn wá bá òun wá lọ bá àṣìṣe ẹ̀rí àṣìṣe rìn wá bá ni kò wá lọ tẹ̀lé kò tẹ̀lé ẹ̀rí abba wàsítà sọmírọ́ eléyìí ò dà ó wá ń sọ fún ọ̀gá rẹ̀ ìyàwó ọ̀gá rẹ̀ ẹ̀rí nígbà tí ìyàwó ọ̀gá rẹ̀ pè sí aburú pé wá máa bọ̀ òun kọ́ ló ń wá mọ́ òun kò mú lọlé aṣẹ́wó kì í ṣe pé òun ló lọ bá ọ̀gá ìyàwó rẹ̀ òun ló sọ pé ọ̀gá ìdákun máa bọ̀ ń bí ẹnìkan ò lè mú ọ sí ẹnìkan ò ní rí wa kí ló wá sọ fún ó ní haitalak ẹ̀rí wọ́n ní qala ma'adallah ó rí mi ni Yusufa ṣé lẹ́yìn náà ṣé onífẹ̀ẹ́ sí ní tó rí qala ma'adallah ọlọ́run má jẹ́ ríru ẹ̀ ọlọ́run má jẹ́ ṣàgbákò innahu rabbi ìyàwó ọ̀gá mi ló jẹ́ ìyàwó ọ̀gá mi olórí mi ló jẹ́ ahsana mathwaya ó rántí ni gbogbo bó ṣe dáadáa sí mi innahu la yuflihu adh-dhalimun gbogbo alábòsí ò ní jèrè tí n bá ṣe bẹ́ẹ̀ mo jàǹbá ọ̀gá mi ni haramun alayna ya ikhwani haramun alayna an nuhmila amra shababi èèwọ̀ ni o nǹkan burúkú ni ẹ̀ṣẹ̀ ńláńlá ni fún wa ká fọwọ́ dẹ̀ngẹ̀rẹ̀ mú ọ̀rọ̀ ọ̀dọ́ ẹ̀rí haramun alayna an nudayya'ahum ká fi wọ́n lẹ̀ kí wọ́n máa lọ àkókò bó ṣe wù wọ́n haramun alayna alla nufakkira fi qadayahum ká máa ronú nípa bá àwọn ẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ tá a fún wọn tí wọ́n fi wúlò fáwùjọ wọn á wúlò fúnra wọn wọn á wúlò fún ìdílé wọn wọn á wúlò fáwùjọ wọn àwa náà kàn wọ́n wà á balẹ̀ fa ya ayyuhal ikhwata ya ayyuhash shabab awwalan ẹ̀yin ọmọ ẹ̀yin ọ̀dọ́ lákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ wa ya ayyuhal aba wal ummahat mo pe gbogbo àwọn bàbá àwa òbí ni lọ́kùnrin àti lóbìnrin wa ya ayyuhal mas'ulun an ajhizatil at-tawjih àwọn tí wọ́n sọ pé tó ẹ máa lọ kọ́ wọn lẹ́kọ̀ọ́ tá a jẹ́ tíṣà náà wa ya ayyuhal mas'ulun an riyati shabab àwa tí wọ́n ní ká máa tọ́ wọn sọ́nà ká mójútó wọn ya ayyuhal muslimuna fi kulli makan mùsùlùmí ní gbogbo àyè ittaqullah fi hadhihi tharwa albashariya ẹ̀rí ọ̀rọ̀ ti dé èèyàn yìí ọ̀rọ̀ èèyàn ni ọ̀rọ̀ tí tó ń jẹ́ ọ̀rọ̀ tí ò láfiwé ẹ̀rí ó dọwọ́ wa ká mójútó wọn ittaqullah fi hadhihi tharwa alazima allati la tuqaddaru biqadarin wala yuqawwam bimal kò sí nǹkan lè sọ pé kò sí tá a lè fi wé pé ẹ̀yin ó tó báyìí kò ṣeé gbéṣẹ́gbẹ́ owó kò ṣeé gbéṣẹ́gbẹ́ kò tiẹ̀ lódiwọ̀n bí báyìí ló ṣe gbọ́dọ̀ tó wahiya mustakbalul umma ọjọ́ ọ̀la wa ni báwo ló ṣe fẹ́ rí
نسأل الله تبارك وتعالى أن يفقهنا في ديننا وأن يعوضنا خيرا وأن يجعل شبابنا من خيرة الشباب وأن يجعلهم كأسلافهم إيمانا وعلما وعملا وجهادا في سبيله إنه سميع قريب وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحان الله. الحمد لله. أجاك جزاكم الله خيرا. Abi Allah kó bá ní san àwọn ustaz wa ní ẹ̀san olóore fún ọ̀rọ̀ olówó iyebíye tí wọ́n bá wa sọ yìí nípa ipò tí kò sẹ́ni tí kò gbèrò kóhùn débẹ̀ àfẹ́ni tó bá tún ti kọjá bẹ̀ tí ṣe ọ̀dọ́. Abi Allah gbọ́ àwọn ọ̀dọ́ wa tí àwa náà jẹ́ kan nínú wọn torí kò sẹ́ni tó fẹ́ kúrò lọ́dọ̀ kọ́lọ́n kó jẹ́ ká gúnlẹ̀ ayọ̀. Ọ̀rọ̀ náà pọ̀ tí wọ́n bá wa sọ ó dà pé gbogbo wa náà ni a ti dì í mú. Ṣùgbọ́n àti a bá ní ìbéèrè ká máa ronú rẹ̀ sílẹ̀ bóyá a fẹ́ kọ́ ni àbá fẹ́ náwó náà ni a máa fún wa ní nọ́mbà láìpẹ́ ibi idinilá. Sọgẹ́ bá ṣe máa àǹfààní ìjókòó yìí gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀sìn wa òun náà ni tí kò yé tó a máa ń láǹfààní àti béèrè tí wọ́n sì bá wa mú ìdáhùn wa. Ṣùgbọ́n síwájú kí a tó gbọ́ question and answer a fẹ́ kí àwọn sheikh wa kí wọ́n bá wa ṣe àfikún díẹ̀ lérí ojúṣe wa gbogbo àwa tá a jókòó yìí sí àwọn ọ̀dọ́ wa tí wọ́n jókòó yìí àbáwọn tí wọ́n sì ń bí àbáwọn tá a tún máa padà bí kí tún ni níta tó gbọ́rọ̀ mójútó láfikún sí táwọn ustaz wa tí wọ́n ṣàlàyé fún wa. Bismillah. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره adúpẹ́ fún Ọlọ́run ọba wa Ọlọ́run ọba tí ó ṣe rọrùn fún wa láti tún pàdé ní dáwọ́rà ti ọdún ní lẹ́yìn tí a máa ń ṣe ní ọdọọdún a ti bẹ̀rẹ̀ lẹ́ni náà nìyẹn pẹ̀lú yọ̀ǹda t'Ọlọ́run ọba lójoojúmọ́ náà la máa tẹ̀síwájú títí tó fi di ọ̀ǹdí 31 insha Allah ta'ala. Aki àwọn fadilatu Sheikh Mansur Alaya abidahullahu ta'ala wa ra'ah tí wọ́n dá wa lẹ́kọ̀ọ́ tí wọ́n sì pè wá sákèésí lérí àwọn ọ̀dọ́. Ọ̀pọ̀lọpọ̀ wa tí a jòkólẹ̀ tí a bá fura sí ìṣẹ̀mí wa èyí tó pọ̀ jù òun náà ni pé bọ́pọ̀lọpọ̀ ṣe lo ọ̀dọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ní ń lò lọ́wọ́ báyìí. Èyí tó pọ̀ jù nìyẹn. Àwọn kọ̀ọ̀kan ni Ọlọ́run ọba aláà máa ń ṣàánú tó jẹ́ pé yóò yí bìrí yóò sì yí pátápátá yóò kẹ́yìn síbi títí ń bọ̀ tẹ́lẹ̀. Àwọn díẹ̀ ni àmọ́ èyí tó pọ̀ jù òun náà ni pé bẹ́ẹ̀ bá ṣe lo ọ̀dọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ó ṣe lo arúgbó ẹ̀. Tẹ́yìn bá fẹ́ kí arúgbó wọn da ọ̀dọ́ lẹ́yìn ó ṣe kíni ilẹ̀ yóò mójútó lẹ́yìn ó tún ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lẹ́ni tá a bá wá wò wọ́n á rí i pé wọn ò dá dáadáa mọ̀mọ́. Aburú ni wọ́n ń pè ní dáadáa ni wọ́n ń pè ní aburú. Ọ̀pọ̀lọpọ̀ wọn sì máa ń jìnnà sí wáàsí àti ilé kéwú. Wọ́n máa ń jìnnà sí wáàsí àti ilé kéwú. Tẹ́bá àwọn tí wọ́n máa ń jókòó láti gbọ́ wáàsí àwọn ọmọ kéékèèké àti àwọn arúgbó torí pé ọmọ yẹn ò ní jáde ní mọ́ṣáláṣí àfi tí bàbá rẹ̀ bá ṣe kíni tó bá jáde. Rọ́dọ̀ òun free inna alhamdulillah nahmadu wa nasta'inu táfà bá ti bẹ̀rẹ̀ báyìí ẹ̀rì tí ó nàró torí pé bó ṣe wà yẹn iṣẹ́ tó ṣe kù lórí fóònù ó fẹ́ lọ lè ṣe kínní ó fẹ́ lọ lè parí ẹ̀ fíìmù tó wò kù ó fẹ́ lè ṣe kínní ó fẹ́ lọ lè parí ẹ̀. Ọlọ́run ní sayadhakkaru man yakhsha Ọlọ́run ní gbogbo àwọn tẹ́ bá ti rí tí wọ́n ń lọ bí ìjòkó tí wọ́n ń gbọ́rọ̀ Ọlọ́run àwọn náà ní wọ́n máa rántí Ọlọ́run wọ́n sì máa bẹ̀rù Ọlọ́run. Wa yatajannabuha al-ashqa Ọlọ́run bá ní àwọn olórí burúkú àwọn máa jìnnà sí ìrántí Ọlọ́run. Ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọdé á nípìn bí aburú. Ká tó gba àwọn ìbéèrè tí a bá ní àwọn ọmọ kéékèèké tá à ń fojú wò àwọn ọmọ 10 years lénìí ìtì ń bẹ ní ọpọlọ àwọn ọmọ 35 years ó ti wà ní ọpọlọ wọn látara technology àti gbogbo ohun tí ń lọ láwùjọ wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lénìí wọ́n nífẹ̀ẹ́ sí àwọn players ju àwọn àfẹ́sìn lọ. Wọ́n nífẹ̀ẹ́ sí àwọn dramas
àwọn tí wọ́n máa ń ṣeré wọ́n nífẹ̀ẹ́ sí àwọn musicians ju àwọn àfẹ́sìn lọ. Lẹ́ni gbogbo àwọn ọmọ wa lóbìnrin lọ́kùnrin ẹ má jẹ́ àgbàtàn jẹ pẹ̀lú wọn o. ọmọ yìí ṣòkòtò rẹ̀ kò dé kókó ẹsẹ̀ mọ́ alihamudulilayi bá a ti fẹ́ kórí náà nù ara ẹ̀sìn náà ni àmọ́ ẹ̀sìn ò tí ì tán síbẹ̀ o. àkọ́dà ọmọ mi yín ti ń darun gbọ̀n sí ọmọ mi kọ́dà yín máa ń gbàwẹ̀ Monday àti Alámísì gbogbo tí ń ṣe yẹn ìtọ́ dáa ni kọ́dà lóru òun náà kọ́kọ́ jí ká tó jí ọ̀dà mọ́ wàá torí pé nítorí yẹn kò wá rọ̀ lérí lẹ́ǹtì ipò ẹ̀fílẹ̀ pẹ̀lú láptọ̀pù ẹ̀fílẹ̀ pẹ̀lú fóònù yẹn Android àti ìwọlẹ́wà lókè rẹ̀ iPhone ìyá lọ fóònù kù ó gbé fọ́ọ̀mù rẹ̀ ọmọ bọ́ọ̀nù yàrá mi bá sì ti bọ́ sínú fóònù sìn yín ti bọ́ sínú àgbáńláyé gbogbo àwọn olóríire wọ́n ti wà ń bẹ̀ tí yóò mí tiwọn kí ló tó mọ́ àwọn olórí burúkú wọ́n ti wà ń bẹ̀ yóò mí tiwọn kí ló tó mọ́ èwo làmọ́ tọ́ mọ́ ń ṣe kínní tọ́ mọ́ ń mìtì ẹ dákun torí tọ́lọ́wọ́n ọba wa káwa náà ká sì já àpèjúwe dáadáa fáwọn ọmọ Ànábì ní ọmọ wọlé ayé rẹ̀ jẹ́jẹ́ ma min mawludi illa yulad al-fitra àbáwáhu yóò wà lẹ́ni tí ọpọlọ rẹ̀ clean tí làkà rẹ̀ pé àmọ́ bàbá rẹ̀ àti ìyá ẹ̀ ìtọ́ba lọ́wọ́ wọn tí wọ́n ń ṣe lòun náà máa ṣe kínní yóò máa ṣe Ànábì ní àbáwáhu bàbá rẹ̀ àti ìyá ẹ̀ yóò hawidani wọ́n bá sọ di Yahudi aw yunasirani àbí kan sọ di alátẹ̀wọ́ aw yumajjisani àbí kan sọ di abọ́ná Ànábì ò lè ka gbogbo ẹ̀ tán ni aw yufasiqani àbí kan sọ di pòkì aw yubaddi'ani àbí kan sọ di alul bid'ah àbí kan sọ di èèyàn burúkú torí ọmọ direct learning yóò máa kẹ́kọ̀ọ́ lára bàbá yìí tí bàbá rẹ̀ bá ṣe ń ṣe yóò máa mú bẹ́ẹ̀ bí ìyá ẹ̀ bá ṣe ń ṣe wọ́n máa mú bẹ́ẹ̀ àwọn ọmọ yìí náà lọ́dọ̀ àwọn náà lọ́la wa ọ̀la tí ò ní pẹ́ mọ́ yìí ọ̀la ẹlòmíì sì ti dé báyìí bá a ṣe sọ̀rọ̀ yìí ẹlòmíì ti wà lálẹ́ báyìí ọwọ́ alẹ́ níjọ́ àwọn ọmọ ní bàbá wọn kú tán làwọn ọmọ yẹn yakuya nísìnyí lójú bàbá náà ni ó ti mọ̀ bẹ́ẹ̀ yìí wọ́n ṣe ṣe kínní bí ó ṣe rí ẹlòmíì ó ti decide fún ẹ ti pé àwọn eléyìí ò ní ṣàdúrà fún eléyìí nítorí pé ìwọ náà tọ́ wọn lọ́nà tí wọ́n ṣe gbà ṣe àdúrà fún ọ tá a bá ràn àwọn ọmọ yìí lọ́wọ́ àrùn ara wa lọ́wọ́ ni ẹni bá mójútó ọmọ ẹ̀ ń mójútó ra rẹ̀ ni ó mójútó ra rẹ̀ tó bá dàgbà ó tún mójútó ra rẹ̀ tó bá wọnú sáré ó sì mójútó ra rẹ̀ tó bá dijọ́ alikiyama léni sheikh wa ahmad àbí hamid ni ahmad lemu inú àwọn àfáàgbà tí nílẹ̀ haúsá lọ́hùn ní Minna wọ́n jáde láyé láàárọ̀ yìí ẹnìkan wá ṣẹ́ǹdì àwọn biography wọn sí mi lérí báwọn ni wọ́n pè YouTube subhanallah wọ́n bẹ̀rẹ̀ dáadáa wọ́n lo ọ̀dọ́ dáadáa wọ́n wá lo arúgbó dáadáa wọ́n wá parí dáadáa kọ́lọ̀ mọ́sá bá wa sí wọn lọ́mọ àlìjánná kọ́lọ̀ mọ́ sàlékún ìkẹ́ rẹ̀ fún wọn kọ́ wa fèrèjì wọn ẹ̀mọ́ tó wá yà mí lẹ́nu bẹ́ẹ̀ mo wá rí ọmọ wọn kan wọ́n pè ní sàmù kẹ́tẹ́ bá ti tẹ̀ lè mú gbogbo tó wá jẹ́ mọ́ lè mú ní ọmọ gbé wa ọmọ wọn pè ní Nurudeen lè mú ó ń pèsèǹsì lecture bí ṣe ń sọ òyìnbó ní sọ àrọ̀bíyà tó jiná bí ṣe ń sọ àrọ̀bíyà tó jiná ní fún òyìnbó kù ń kánsẹ́lì àwọn èèyàn mo wá wò mọ́nítọ̀ tilka atharuhum tadullu alayhi ní ti bá bá tiẹ̀ ní tó ń fowó rà ní. lójú bàbá náà ni àwọn ọmọ ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ bàbá ò tí ì kú táwọn ọmọ náà ti dà fún wá sí graduate ni wọ́n kéwú yanjú wọ́n kàwé yanjú mọ́jọ ọmọ rẹ̀ ó kàwé lásán o kọ́ mọ́ sunkún o ọmọ rẹ̀ gbọ́dọ̀ kéwú súnà ni ó sì ṣe kínní ni ó sì ké bí ọba sì sí ilé kéwú súnà lọ lè mú kó mọ́ sì tijú àáfàá yẹn kó tó mú torí pé àáfàá yẹn tó bá ti ba tiẹ̀ jẹ́ tán bí ìdí bá ti bàjẹ́ yóò di ti kínní yóò di tó nídìí òun ó padà fi ọlẹ̀ ọmọ báyìí ẹ dákun tọrọ Ọlọ́run ọba àwọn ọ̀dọ́ tí wọ́n mú gbó ládùúgbò yín ẹ̀jẹ̀ amúrúkọ wọn ní mọ́sálásí ká pè wọ́n Umar bin Khattab radiyallahu anhu ó dìde ńlé ó dì múdà lọ́wọ́ ó lóun lọ lè bẹ́ẹ̀ rí ànábì àníyàn tó dà nìyẹn
ẹnìkan wá pàdé ẹ̀ lónìí Fatima àbúrò rẹ̀ náà ti gba Islam. Fatima àbúrò rẹ̀ lẹ́yìn kọ́kọ́ pa kó tó pa ẹni tó mẹ́sìn wá ó wá gbalẹ̀ Fatima lọ olóhùn ọbẹ̀ Fatima nígbà òdélé wọn Fatima àtọkọ rẹ̀ wọ́n katọ́ ha lọ́wọ́ Umaru gbọ́tọ̀ ha oyé omi bọ̀dẹ̀ sí bọ́ lójú ẹ̀ lọ́ba lọ́dọ̀ anabi ń bọ̀ lọ́ọ̀kan àwọn sàhábà dìde anabi náà jòkó ìtì bá ń bá bọ̀ ẹjọ́ débi ná ó déwájú anabi ó ní ashadu an la ilaha illallah ọ̀rọ̀ lọ́gbọ̀ ọ̀rọ̀ ni kìí ṣe philosophers ìwé àwọn philosophers lọ́kà kìí sì ṣe novel lọ́kà kí lọ́kà jẹ́mọ́ alukoran ó sì yí ẹ̀mí ẹ̀ padà ẹ̀mí tó fẹ́ pààyàn ó sì lọ lè gba Islam ó fẹ́ mú anabi kó nílò ayé njọ́ yẹn ó sì lágbára kó ṣe bẹ́ẹ̀ lóòótọ́ tọ́lọ́mọ fún ní yọ̀ǹda gẹ́gẹ́ bí ipò tó ní àti agbára tó ní nígbà wọn bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú kan àwọn ìjọ Fáráò tí wọ́n da ògùn lẹ̀ fún Musa tí wọ́n sọ okùn àti ọ̀pá díkíní dejò tẹ́rù ń bà nábì Musa nígbà nábì Musa jọ ọ̀pá tiẹ̀ lẹ̀ ó gbé gbogbo ejò tí wọ́n mi wọ́n ní lásìkò dùhà ni wọ́n péjọ láàrin bíi aago 10 sí aago 12 àbọ̀ ságo kan láàrin wákàtí 3 nígbà wọ́n rí òótọ́ tí wọ́n rò dodo wọ́n ní qalu amanna bi rabbi Haruna wa Musa wọ́n ní àwa gba Islam ẹ wá àwùjọ tá a ti ń bá àwọn ọmọ wa sọ àwọn ọ̀dọ́ nígbà tá a sun wọn mọ́bi tí wọ́n ti bọ́ kàn wọ́n sọ̀rọ̀ gbogbo ẹni tí bá ń gbé ọmọ rẹ̀ sá fún alikọ̀ tí ń gbé ọmọ rẹ̀ sá fún lectures tí ń gbé ọmọ rẹ̀ sá fún ìfaramùnà àwọn àfáà ewu ni o ọkàn yìí lé ọmọ 15 years yóò lóun fẹ́ ṣe ìyàwó òun sì fẹ́ kọ́ mansion òun sì fẹ́ gun ọmọ kò tí pé 20 years ẹ bá dé bus stop ẹ rí wọn ẹ ra wọn mọ kọlọ mọta bá tún wọn ṣe nídìí bẹ́ẹ̀ àwọ atajẹ CDA èké ṣe iná ọ̀tàn gọ́tà dọ̀tí àwọn olè ń ja afẹsẹ̀ géètì nìkan láàmú sí kínní láàmú mójútó àwọn ọmọ tó ń já géètì yẹn àwọn ọmọ kan náà sàn já géètì yẹn àtẹ̀yẹ́tọ́jẹ́ Sunday àtẹ̀yẹ́tọ́jẹ́ abdulrauf gbogbo wọn ni ká tọpa wọn ká kó wọn sínú họ́ọ̀lù èyí ká bá wọn sọ̀rọ̀ ọlọ́ nídìí bẹ́ẹ̀ mo bẹ̀ lọ́hùn nínú àánú rẹ̀ èyí tó wá ga jù náà làdúà ó ní kíni jama àdúà ọwọ́ bẹ̀ lọ́hùn nínú àánú rẹ̀ ká má gbàgbé àdúà lérí àwọn ọ̀dọ́ àsìkò yẹn lágbára pọ̀ gbogbo tí ń bẹ lára wọn pátá ní ṣiṣẹ́ iṣẹ́ àṣepé ojú rẹ̀ sharp etí ẹ̀ sharp ìyìn tẹ̀yìn ọmọ wò lọ́ọ̀kan tẹ́ mọ̀ wò tẹ́ mọ̀ nígbà òun ti rí ìyìn tẹ́ mọ̀ dẹ́tíkẹ́ tó gbọ́ ti gbọ́ gbogbo ẹ̀ ẹsẹ̀ rẹ̀ ọlọ́láfíà owó ẹ̀ lálàáfíà ọpọlọ rẹ̀ pé lásìkò yẹn ọ̀rẹ́ gẹ́gẹ́ bí ìgò mt ni tẹ́ ẹ̀ bá ti rọ dáadáa síbẹ̀ kí ni ọ̀rọ̀ síbẹ̀ fún rẹ̀ aburú ni ọ̀rọ̀ síbẹ̀ káyọ̀ ọ̀rọ̀ tí sọ wà ní àwọn ọ̀tọ̀ wà fáyítà tí wọ́n sọ náà ní àsìkò bọ́mọ̀ rẹ̀ bá sẹ̀ sọ pé kò lè kọ́ yasin ọ̀yá ló lè kọ́ yasin látòkè délẹ̀ kọ́ máa jẹ́ punishment fún bọ́ bá sùn bọ́ bá jí yóò tún bẹ̀rẹ̀ rẹ̀ kọ́ lè kọ́ sáwákà ẹ fìlẹ̀ àsìkò àwọn ọmọ pẹ̀lú iṣẹ́ dáadáa ata iṣẹ́ ilé gan ara ẹ̀kọ́ ni lọ́ọ̀lì bá màmá rẹ̀ fabọ́ ìyá ń fabọ́ ọmọ ń tẹ fóònù ìyá ń pọnmi ọmọ ń gbá bọ́ọ̀lù irú ìgbésí ayé wo ni ẹ kákọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kákọ́ wọn lẹ́kọ̀ọ́ lé kán lè wúlò fúnra fọlọ́hún kán lè wúlò fúnra wọn kán lè wúlò fáwùjọ kán lè wúlò fún àwọn òbí wọn wọ́n sàṣà àwọn ọmọ náà ní ọmọ lálùbáríkà gbogbo àwọn ọmọ ẹnì kọ̀ọ̀kan wọn náà ọlọ́run mọ́jú wọn yà yàkuyà wọ́n jẹ́ wọn yà yàkuyà anabi wa muhammad sallallahu anabi ani allahumma idini awani fiman hadaiti ìwọlọ́hún fèmí náà mọ̀nà kọ́ wa fèmí sàárín àwọn tí tán mọ̀nà anabi ní sọ bẹ́ẹ̀ o anabi sọ fọlọ́hún pé allahumma idini fèmí náà sàárín wọn ìtumọ̀ ẹni pé kò sẹ́ni tọ́lọ́hún ò lè yọ kú o kò sẹ́ni tọ́lọ́hún ò lè fi bọ́ bẹ̀ anabi tó wá páyà débi anabi tó wá sọ fọlọ́hún pé dákọ̀ fèmí náà sàárín wọn ìpínlẹ̀ táwọn wà ní tọrọ ká máa ṣe dùwà fáwọn ọmọ wa ọkàn lé gbogbo ohun tí mọ́kàn lé iná níbẹ̀ láwùjọ wa pẹ̀lú àdúrà àti pẹ̀lú àmójútó àti pẹ̀lú ìnáwó àti pẹ̀lú àkíyèsí wọ́n padà wá di ọmọ àdùnnú ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́sáyè fún ọmọ náà dùn wá nú ọmọ fìmọ́ bá wa nú jẹ́ wassalamu alaikum warahmatullah.